Tinubu ń bọ̀ nìbàdàn torí ọba Ladọja èyí lohun tó pa wọ́n pọ̀. Ní ọjọ́ ẹtì Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò wà nílùú Ìbàdàn. Ojú rẹ̀ báyìí ni wọn yóò ṣe gbé adé lé ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Olubadan 44 lórí lókè Màpó, níbi tí ojú yóò ti pé tí ẹsẹ̀ yóò pèlé. Ọjọ́ ńlá kan lọ́jọ́ náà yóò sì jẹ́ nínú àwọn ọjọ́. Ọ̀rọ̀ náà yóò rọ̀ mọ́ ìtàn ayérayé ni yóò sì jẹ́ pàápàá, nítorí nílẹ̀ Yorùbá ti wà níbí, kódà lórígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Bí Tinubu bá fi wá lóòótọ́ o, ìgbà àkọ́kọ́ nìyí tí wọn yóò gbé adé ka ọba kankan lórí níṣojú olórí ìjọba àpapọ̀, bóyá tìjọba ológun ni o tàbí tìjọba olóṣèlú. Bí ọba kan bá ṣe pàtàkì dáadáa, àwọn olórí ìjọba ìpínlẹ̀ náà bíi gómìnà ni yóò lọ síbi ìgbàdé ọba náà, nígbà tó jẹ́ àwọn ni wọn yóò fún níwèé àṣẹ. Níbi tó bá jẹ́ àwọn ọba ńlá bẹ́ẹ̀ náà, olórí ìjọba àpapọ̀ a máa rán igbákejì ẹ̀ tàbí mínísítà ẹ̀ láti ṣe aṣojú ẹ̀ níbẹ̀, kì í jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ó dàbí pé eléyìí yóò yàtọ̀, torí Ládọjà sọ pé Tinubu fúnra ẹ̀ ti pé òun ń bọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti kéde nílé ìjọba l'Àbújá pé Tinubu yóò wà níbàdàn lọ́jọ́ Friday fún tìgbàdé Olúbàdàn tuntun. Gbogbo àwọn èèyàn tí wọ́n ti gbọ́ ìròyìn náà ni wọ́n ń béèrè, wọ́n fẹ́ mọ ìdí tí Tinubu yóò fi gbogbo ohun tó ń ṣe sílẹ̀ tí yóò wà níbi ìgbàdé ọba. Kì í ṣe pé Ìbàdàn kò tóbi tàbí lágbára tó ibi tí olórí ìjọba yóò ti wà níbi ìgbàdé, ṣùgbọ́n kò ṣẹlẹ̀ rí ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ democracy yìí, ìyẹn láti 1999, kò sí Olúbàdàn kan tó gbadé tí olórí ìjọba àpapọ̀ wà níbẹ̀. Yínúsà Ògúndìpè Arápásọwú ló jẹ ní 1999, Samuel Odúlànà Òdúgadé jẹ ní 2007, Sálíù Àkànmú Adétúnjì jẹ ní 2016, Lẹ́kàn Balógun jẹ ní 2022, bẹ́ẹ̀ sì ni ọba Owólabí Ọlákùlẹ́yìn tó jẹ ní 2024. Kò sí èyí kan nínú gbogbo wọn tí olórí ìjọba Nàìjíríà wà níbi tó ti ń gbadé. Bẹ́ẹ̀ náà ni àwọn Ọọ̀ni o, bẹ́ẹ̀ náà sì ni àwọn Aláàfin, títí dórí ọba Èkó tàbí ọba Èkìtì tàbí tìjẹ̀ṣà tàbí tòǹdó. Kò ṣẹlẹ̀ ní Sókótó, bẹ́ẹ̀ ni kò ṣẹlẹ̀ ní Kánò tàbí ní Bìní, Ẹ̀núgù àbí Kàlábà. Ṣùgbọ́n kí náà yóò ṣẹlẹ̀ níbàdàn. Olórí ìjọba Nàìjíríà yóò wà níbi tí Olúbàdàn ti ń gbadé. Ohun tí àwọn èèyàn ṣe ń béèrè rèé tí wọ́n sì ń fẹ́ mọ ìdí abájọ nìyẹn. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Tinubu, gómìnà ìpínlẹ̀ Èkó nígbà kan tó sì tún ṣe mínísítà nínú ìjọba Muhammadu Buhari, ìyẹn Babátúndé Rájí Fáṣọlá, ló sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ náà yóò sì máa wà nínú ìrántí láé fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe òṣèlú tàbí tó ń wá ìlọsíwájú kan fúnra ẹ̀ lọ́jọ́ ọ̀la. Òwe Yorùbá parí ọ̀rọ̀ náà pàápàá pé àṣesílẹ̀ náà ni àbọ̀ wá bá, ẹni tó bá dami síwájú yóò tẹlẹ̀ tútù. Òwe Yorùbá nìkan kọ́ ló sì sọ bẹ́ẹ̀ pàápàá, bí òfin ilé ayé ti rí nù. Fáṣọlá ní òun fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù nígbà gbogbo ọjọ́ Sunday, lásìkò tí òun fi ń ṣe olórí òṣìṣẹ́ fún gómìnà ní 2006, pé nítorí òun ka ọjọ́ kan ṣoṣo náà sí ọjọ́ ìsinmi òun láàrin ọ̀sẹ̀. Ó lóun wà ní pápá bọ́ọ̀lù àwọn ní Sùúrùlérè níbi tí òun ti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ADC Tinubu, ìyẹn ẹ̀ṣọ́ tó máa ń ṣọ́, sáré pé òun lórí aago. Bẹ́ẹ̀ bí kò bá nídìí, òun náà ti mọ̀ pé ọjọ́ Sunday kì í ṣe ọjọ́ tí ẹnikẹ́ni ń pe òun, àti pé bí òun bá ń gbá bọ́ọ̀lù òun bẹ́ẹ̀, kò sẹ́nìkan tí fi fóònù dààmú òun tàbí dí òun lọ́wọ́. Kálukú ti mọ̀ pé èèwọ̀ òun ni. Àmọ́ lọ́jọ́ yìí, nígbà tí òun rí i pé òun ló ń pè, tí òun náà sáré gbé fóònù, ló bá di ọ̀gá òun, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó ní níṣe ni ọ̀gá òun sọ pé, Túndé, má bínú o, ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ yìí ni mo fẹ́ kí o tètè bá mi dá sí. Pé Yẹmí, ìyẹn Ọ̀ṣínbàjò, pé kí ẹ kó àwọn lọ́ọ̀yà oríṣiríṣi jọ, kí ẹ wá ọ̀nà tí a lè fi gba Ládọjà sílẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ yọ nípò gómìnà ẹ̀ yìí o. Ẹ tètè ṣe kíá o, ọ̀la ni o. Fáṣọlá ní òun kọ́kọ́ béèrè lọ́wọ́ ọ̀gá òun pé Ládọjà kò sí nínú ẹgbẹ́ òṣèlú àwọn,
nínú ẹgbẹ́ alátakò ló wà, kí ló kan àwọn nínú ọ̀rọ̀ ẹ̀? Àmọ́ ohun tí Tinubu sọ fóun ni pé kò yẹ kí àwọn wo ẹnìkan níran láti fìyà jẹ odidi gómìnà bẹ́ẹ̀, àti pé ẹni tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ fún yẹn ọ̀rẹ́ òun ni o. Ó ní bí òun ṣe pa bọ́ọ̀lù tí òun ránṣẹ́ sí Ọ̀ṣínbàjò, tí àwọn kó àwọn lọ́ọ̀yà jọ, tí àwọn sì ṣiṣẹ́ títí di fẹ̀rẹ̀ ọjọ́ kejì, tí àwọn kó gbogbo ìwé òfin oríṣiríṣi rán lọ́ọ̀yà kan tó lọ pe ẹjọ́ bí ilé ọjọ́ kejì ti ń mọ́ nìyẹn. Ẹjọ́ náà ni wọ́n sì ṣe títí dé ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, tí wọ́n fi dá Ládọjà padà sípò gómìnà náà níparí 2006. Yàtọ̀ sí pé Tinubu ló wá àwọn lọ́ọ̀yà fún Ládọjà tó sì náwó nára, nígbà tí ariwo tún ń lọ pé àfi kí wọ́n pa Ládọjà, tí àwọn tí wọ́n súnmọ́ sì ń sọ pé kó kúrò níbàdàn kíákíá o, bí bẹ́ẹ̀ kọ́ ohun tí àwọn ọ̀tá ẹ̀ pàápàá Lámídì Adédìbú ń tò fún kò dáa. Tinubu ló ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ tó sì wá ilé tẹ́nìkan kò ti lè rí i fún un pé kó máa gbé, bẹ́ẹ̀ ló kó àwọn agbófinró tì í débi pé kò sí ẹnìkan tó lè ta fẹ́lẹ́fẹ́lẹ́ débi tí Ládọjà fi ṣe bùgbé ẹ̀ ní gbogbo ìgbà náà. Iṣẹ́ ọwọ́ Tinubu ni. Nídìí èyí, Ládọjà wà nínú àwọn tí wọ́n ti ń sọ tipẹ́ bí àfi kí Tinubu jáde láti wá du ipò ààrẹ. Kódà nígbà tí kò tí ì bẹ̀rẹ̀ ìpolongo tàbí fi hàn pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀. Nínú ọdún 2019, bí Buhari ti ń gbàjọba fún sáà kejì, ni Ládọjà ti ń sọ pé kí Tinubu máa múra sílẹ̀. Bẹ́ẹ̀ ló lọ sílé ẹ̀ ní Bọ́dílọ́n lẹ́kọ̀ọ́ láti túbọ̀ máa sọ̀rọ̀ náà nínú oṣù kejìlá 2020. Èyí ni kò ṣe ya àwọn tí wọ́n mọ̀ lẹ́nu pé ní gbogbo ìgbà tí Tinubu náà bá wá síbàdàn, pàápàá lásìkò kàmpéènì yìí, bó bá ti ń dé ọ̀dọ̀ Ládọjà ní kó gbà lọ. Nítorí pé Ládọjà kò gba owó, bẹ́ẹ̀ ni kò gba nǹkan kan lọ́wọ́ àwọn olóṣèlú ẹ̀. Òun kàn ń ṣe ìpolongo tiẹ̀ lọ lábẹ́lẹ̀ ni, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì mọ̀ wípé ẹni tó ń ṣojú fún Tinubu níbàdàn rèé, bó tiẹ̀ jẹ́ kó pariwo ọ̀rọ̀ náà síta. Èyí gan wà lára ohun tí Ṣèyí Mákindé pàápàá fi bá Tinubu lọ, tó kọ̀yìn sí Àtíkù tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú ẹ̀ lásìkò ìdìbò 2023. Ọwọ́ Ládọjà wà níbẹ̀ dáadáa. Àmọ́ kì í ṣe ìgbà yìí náà ni àjọṣe wọn bẹ̀rẹ̀ o. Ó pẹ́ díẹ̀ tí wọ́n ti ń jọ ń bá a bọ̀ o. Nínú ẹgbẹ́ òṣèlú SDP, Social Democratic Party, ni wọ́n jọ wà ní 1990 sí 1993. Ládọjà àti Tinubu jọ wà nílé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ ní 1992 ni wọ́n sì jọ wà níbẹ̀ títí di 1993. Nígbà náà sì ni ọ̀rẹ́ wọn bẹ̀rẹ̀ dáadáa gan, torí Ládọjà kì í ṣe arẹ́bípa, ọ̀kan nínú àwọn tó náwó sí ẹgbẹ́ náà dáadáa ni. Lára àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ fún Ṣéhù Yàràdúà ní Ládọjà ṣe nígbà tí wọ́n sì da ìbò náà rú tó kù Kìdá Abíọ́lá àti àwọn Àtíkù àti Kíngíbè. Lára àwọn tí wọ́n fi ara ṣiṣẹ́ fún MKO Abíọ́lá láti gba tíkẹ́ẹ̀tì láti dupò ààrẹ ni. Àwọn náà ni wọ́n sì rí pé òun náà ló wọlé ìbò tí wọ́n dì nínú oṣù June ní 1993. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò mọ̀ ni pé ọ̀pọ̀ okòòwò àti iṣẹ́ ajé tí Ládọjà ní àsìkò rògbòdìyàn June 12 ni wọ́n fìdí rẹmi. Nígbà tí àwọn ọmọ Àbáṣà ń wá gbogbo ọ̀nà láti mú, tí wọ́n sì dojú sọ ọ́, tí wọ́n sọ pé àwọn yóò mú ní àwọn iléeṣẹ́ wọ̀nyí, tí wọ́n sọ pé níbẹ̀ làwọn yóò ti bá a. Àsìkò náà ló ń pàápàá yẹra nílùú, bó sì tilẹ̀ jẹ́ pé òun ò lọ sílùú òyìnbó bíi tàwọn tó kù, ó wà níbì kan tó fara ṣoko sí nílé, níbi tí àwọn Tinubu ti ń gbọ́ ohun tó ń lọ láti ọ̀dọ̀ ẹ̀. Ìyẹn ni pé Ládọjà tẹ́ ń rí yìí o, jagunjagun June 12 ni. Nígbà tí òṣèlú sì tún bẹ̀rẹ̀, wọ́n tún jọ kò sí kinní náà ni. Bó sì tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ wọn yàtọ̀ lásìkò yìí, ọ̀rẹ́ wọn ò torí ẹ̀yìn gin. Àjọṣe náà ló sì débi tí wọ́n wà lónìí yìí, tí Tinubu fi fẹ́ fìtàn ńlá balẹ̀ pé lójú òun ni wọn yóò ṣe gbé adé ka Ràṣídì Adéwọ̀lú Ládọjà lórí gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun. Ọláyíwọlá Alága ló bẹ̀rẹ̀ sí yẹ ọ̀rọ̀ ìgbàdé Olúbàdàn tuntun yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú ìmúrasílẹ̀ o.